lẹ́ máa ọlọ́wà kò ṣe tirẹ̀ o. ọmọ yìí ló tún dé. ọmọ yìí náà ni láti jẹrin báyìí kò tiẹ̀ sí yàtọ̀ bíi tí wù tí mọ́ lóru lónìí orí mi ń di ìmọ̀ n ò díjú mi rárá bíi tí wù tí mọ́ ó ní mo ní tó mú wá. Jésù á wà pẹ̀lú ẹ o. àmín. Ọlọ́run á dáwọ́lé ẹ. àmín 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 lórúkọ Jésù. mo rò pé a ti gbàdúrà sí orí ibi ẹ̀mẹrin àbẹ́ márùn-ún àbí bẹ́ẹ̀ kọ́. ó ju ẹ̀mẹrin lọ n kò tiẹ̀ lè sọ yé ìgbà ṣọ́ọ̀ṣì yìí kan náà sì rẹ̀ sì ti ń gbà. Jesus Christ. ẹ wo nǹkan tí a máa ṣe ẹ máa nìṣó ní mission dèmi èmi náà ń bọ̀. inú wa ṣagbára dọ̀tún inú wa ṣagbára dọ̀tún. èmi tó rí ẹ wá gbọ́rọ̀ mo ní o eléyìí títí òkun ẹ bá mi wá gbà yí gbọ́ òwúrọ̀ ayé ìyẹn máa ti kọjá o ọ̀sán ayé ìrọ̀lẹ́ bọ̀ ojú ọjọ́ ń ṣú o kọ́ ọlọ́jà bá gbàgbé àsìkò ń lọ ó ń ṣú o ó ń ṣú o bí ayé ìgbé ayé rẹ̀ ní òpin. Jesus Christ kí ló ń ṣẹlẹ̀? Jesus Christ Jesus Christ. Olúwa ìwọ ló pè mí mo sì jẹ́ ọ ó pè mí sí ojú ọ̀nà rẹ mo sì dá ọ lóhùn ó fi àṣẹ sí mi lẹ́nu mo ń lo àṣẹ náà bó ti tọ́ àti bó ti yẹ ó gbé ẹ̀wù agbára wọ̀ mí mo ń lo agbára náà sí ọ̀nà tó tọ́ kí ló wá dé tí àṣẹ fẹ́ tán lẹ́nu mi kí ló dé tí ẹ̀wù agbára fẹ́ bọ́ lọ́rùn mi ìwọ ló sọ nínú bíbélì pé ẹnikẹ́ni tó bá gbọ́kànlé ọ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Olúwa Ọlọ́run yìí àti ìyanu mẹsáyà ńlá ẹni rẹ̀ àná Olúwa tèmi Olúwa Jésù Kristi Olúwa ti Ọlọ́run Ísírẹ́lì Olúwa ò gbọ́ àdúrà mi Ọlọ́run gbogbo ibi tí dúdúdúdú ti wá sínú chọ́ọ̀chì Olúwa fi hàn mí ìwọ ló pè mí sí ọ̀nà ṣe yìí ìwọ ló ní kí n jẹ lájẹ yìí gbogbo tó fẹ́ dí mi lọ́wọ́ bàbá fi hàn mí ó jẹ́ nínú ìjọ wa ni làáhàn mi ó jẹ́ níta gbangba ni làáhàn mi ó jẹ́ nínú ilé ni làáhàn mi ó jẹ́ láàrin ọ̀tá àtá ni làáhàn mi Olúwa o Jésù Kristi má jẹ́ kí ìjọ ìkó tú mọ́ mi lórí má jẹ́ kí ìjọ ìkó tú mọ́ mi lórí oògùn àgbàdúrà kò ṣẹ lórí èèyàn Olúwa bá mi fi bú Olúwa oògùn ìpè kò sí agbára mọ́ Olúwa bá mi fi bú Olúwa gbé àgbàdúrà kò sí àṣẹ lẹ́nu Olúwa bá mi fi bú Jésù mo pè ẹ́ ọba àyanu ọba lánàá ọba lọ́la ọba lọ́jọ́ gbogbo ọba tí kì í tẹ́ ọba tí kì í tí ọba tí kì í kábùkù ọba tí kì í fìgbẹ́ kan bọ̀ kan nú Jésù má da ìjọ ìlú mọ́ mi lórí ibikíbi tó bá ti wá má fara pamọ́ jẹ níyà Jesus Christ I call you in the name of God I call you in the name of Jesus God I call you in the name of Jesus please answer me fi hàn mi jẹ́ kí n mọ̀ ní kíákíá Olúwa o Jésù Kristi Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù alágbàdé wọlé Jesus Christ alágbàdé wọlé ẹ̀dán tó tó ìwọ nínú ìjọ iṣẹ́ èṣù ni Jésù ó máa ṣe òun. Mo dúpẹ́ pé o fẹ́ mi sílẹ̀ nígbà kankan. Mo dúpẹ́ pé o ń gbàdúrà mi. Olúwa mi, ó máa ṣe tó farapamọ́ jẹ mí yá. Abájọ tí gbogbo wọn ṣe ń rí rúdurùdu nínú ìjọ bẹ́ẹ̀. Ó dà. Èèyàn mélòó lẹ tí wàá bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ nínú ìjọ? Ṣé ẹ nínú ìjọ tiwa nìkan sá? Ẹ ń pín káàkiri ìjọ ni. Rárá táyì tẹ́ bá rán wa pé ká lọ báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run àwọn tó bá kó sí wa lọ́wọ́ la máa ń fún jẹrẹ pẹ́ nínú. Èèyàn mélòó wá ni o ti bá ṣe irú àgbèrè bẹ́ẹ̀ nínú ìjọ?
ilé wa sá ilé ẹ̀rọ sá gbogbo wọn ni. gbọ́mọ ìjọkọ sá àwọn pọ̀ díẹ̀ sá ẹ fún mi jẹ́ wọ́n pọ̀ díẹ̀ nínú ìjọ wa. iṣẹ́ èṣù ẹ wò èṣù lágbára kò nígbàlà ni o àfi kẹ́ dáríjì mi. kí ló ṣe wá fẹ́ mọ iye wọn. nínú ìjọ tiwa sá pásítọ̀ ẹ wò kò yẹ kí n máa sọ nǹkan tí mò ń sọ yìí bọ́ torí pé sọ pé fẹ́ kí n jẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣe kọ́ ló lè dáríjì mi. dáre mo mọ̀ pé bóyá táìm tí ẹ máa ní kí àwọn obìnrin wá ju ijó ọpẹ́ ẹ bóyá mo lè máa fi àìdíà sọ àwọn tí mo ti tó máa ń jáde lẹ́ẹ̀kọ́ kẹ́yẹ sá. ìyẹn náà dà ìyẹn náà dà. àmọ́ mi ò ní lè máa tọ́ka sí wọn sá. bóyá tí obìnrin kan bá ti jáde bóyá ká lo àìdíà pé kí n fún yín ní sáì bóyá kì í ṣe bíi kẹ́ọ̀ àwa jẹ́ pé ẹ ti gẹ́ sá. ṣé tó bá ti ṣe kẹwò àti mọ iye ìgbà tó ṣe. pásọ ìyẹn lè kó sọ̀rọ̀ yìí nǹkan tí mi ṣàmọ̀ ni wípé ètò bá ti déwájú ní má ṣe kẹwò ẹyọ kan ó mi pẹ́ ẹ̀ka nìyẹn tí má ṣe kẹwò mẹ́rin ó mi pẹ́ ẹ̀bẹ̀rẹ̀ yẹn bọ̀dé tí má ti ṣe bóyá bíi kẹwò rẹpẹtẹ tí ò stop ó mi pẹ́ ẹ̀ náà ìyẹn lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni sá. ajé yẹn jẹ́ rẹpẹtẹ kò ló ń kà. ṣé bí àtúnṣe la fẹ́ olúwa dáríjì gbogbo wa olúwa aṣọ àkọjá ọ̀la tàbádé church a máa mú bó ṣe máa jẹ. láti ẹjọ́ ẹ fún mi. ọ̀nà àfọwádìí wọlé ẹ ṣeun ẹ káàbọ̀. ẹjọ́ ẹ ṣàdá fún mi sá. olú ọlọ́run yìí àti ìyá mi. kábíyèsí bàbá. mẹ́ta lọ́kàn ọba ìdùnnú àti ọmọ ṣẹlẹ̀ ó wà níwájú rẹ̀ nínú.
ẹrù mọ́mọ́lọ́tọ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ó ti tó ó pọ̀ jù ó ti tó praise the Lord ẹ̀yin olúwa lọ́dọ̀ orí ọ̀fẹ́ ti Jésù Kristi olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run. ẹ jọ̀ọ́ dádì. mọ́mì. sáà dádì. mọ́mì. sáà dádì. Jésù àwa pẹ̀lú. àmín Jésù àmín. Ọlọ́run á dúró tì wá. àmín lórúkọ Jésù. Olúwa bá a lé èṣù jìnnà. àmín Jésù àmín. nínú ilé yìí Olúwa bá a lé èṣù jìnnà. àmín lórúkọ Jésù. nínú ìjọ Olúwa bá a lé èṣù jìnnà. àmín Jésù Kristi àmín. ṣùgbọ́n kí gbogbo àdúrà wa yìí kó tó ṣẹ ẹ máa ṣe nǹkan fún mi. kí lẹ fẹ́ dádì gbogbo tẹ́ bá fẹ́ kí n ṣe fún yín mo rẹ́dì láti ṣe. ẹ ṣetán láti ṣe. máa ṣe é dádì. níwọ̀n bá àgbà tẹ́ bá ṣe nǹkan tí mo lè máa ṣe yìí ìgbà náà ni èṣù yóò tún jáde nínú ilé yìí yóò sì jáde nínú church. ẹ sà. ẹ máa bá mi gbìyànjú kẹ́ ẹ yẹra fún mi nínú ilé yìí. dádì èṣù ṣẹ̀ṣẹ̀ fẹ́ ráyè nìyẹn. èṣù jáde nìyẹn tẹ́yìn bá ti yẹra fún mi níbí kẹ́ ẹ yẹra fún mi ní church èṣù ti jáde nìyẹn. dádì ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. bí mo ṣe máa ṣe nìyẹn. ṣe rí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe yẹn gan òun ló máa mú kéṣù tó padà sínú ìjọ. lọ́dọ̀ tiẹ̀ lèṣù ṣẹ̀ṣẹ̀ wọlé èṣù ṣẹ̀ṣẹ̀ jáde lọ́dọ̀ tèmi ni. nígbà tí àwa méjèèjì bá dúró sórí pẹpẹ tá mínísírì ṣó dáa kí ni ká máa sọ fún ọmọ ọjọ́ kí ẹ̀rí ọkàn ó sì máa jẹ wá. o ní láti yẹra fún mi nínú ilé àti nínú ìjọ ẹ má tú ìjọ mọ́ mi lórí. Olúwa ló pè mí ní ìlànà tirẹ̀ ló fi pè mí ó gbé àṣẹ wọ̀ mí ó sì gbé ẹ̀wọ̀ agbára wọ̀ mí mo sì ń lò ó sí ìlànà tirẹ̀ ẹ̀yin wá fẹ́ bà gbogbo ẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́. ẹ yẹra fún mi nínú ilé yìí nítorí pé èṣù ti ń kànlẹ̀kùn ó ti ń wọlé òun ló mú gbogbo ìjọ rí bó ṣe rí rúdurùdu kí Jésù tó wá fi hàn mí. àmọ́ nísinsìnyí bí mo ṣe ń sọ yìí tí ẹ̀yin bá ti jáde ó dá mi lójú pé èṣù ti jáde. dádì mo ti ṣe mo sì ti kùnà ògo Ọlọ́run mo ti mójú ògo Ọlọ́run bínú mo dẹ̀ ti tẹ ojú ògo Ọlọ́run mọ́lẹ̀ mo ti bi Ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ mi jì mí Ọlọ́run dẹ̀ ti gbàdúrà mi ó ti dárí jì mí ìgbà tí mò ń gbàdúrà lọ́wọ́ nínú rúùm Ọlọ́run ti kọ sí mi Ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀yin gbọ́dọ̀ ní kẹ́ wá dárí jì mí sí dádì ẹ má jẹ́ ká tọ̀ pabọ́ nílé wa ẹ má jẹ́ ká tù ẹ jọ̀ọ́ sáà. bí Jésù ṣe kọ sí ẹ fóun dárí jì ẹ Jésù kọ sí èmi pé kí n lé èṣù kúrò nílé mi ni. ẹ má lé mi jáde nínú èṣù kan ní mí èṣù yá mi lọ ní dádì ó dẹ̀ ti gbé mi sọ sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má ta mí nù. èṣù yẹ ẹ lò ìwọ àti èṣù tó yẹ ẹ lò yẹn ẹjọ máa yára yín ló ń tà mo ní kó jáde. dádì ṣé mo rí pé bíbélì náà ló jẹ́ kó yé wa wípé Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú kó pìwàdà mo ti pàwàdà báyìí dádì. mo ní kó jáde kó lọ ronú pìwàdà ń pò mí àbọ̀ràn ni. dádì orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ dádì ẹ jọ̀ọ́. mọ mi jáde. ẹ má lé mi jáde dádì. má jẹ́ kí èṣù yá mi lò. ẹ má dojú tì mí dádì. má jẹ́ kó èṣù yá mi lò. èṣù ló yá yín. ìwọ gan ni kó o má dojú tì mí láàrin ìjọ má tú ìjọ mọ́ mi lórí àbọ̀rọ̀ ni. mo fẹ́ kí èṣù kúrò nínú ìjọ mi mo fẹ́ kí èṣù kúrò ní sàkáání mi. kò sẹ́ni tí òkè ń dánwò ẹ jọ̀ọ́ kò sẹ́ni tí òkè ń dánwò. ó ti dé. bẹ́ẹ̀ ni sá. ó ti wá mú. dáàdi ẹ sá. ìyá ẹ ni. dáàdi ẹ̀yin lẹ níwọ̀n ẹjọ́ sá. ìwọ ló ní ó gbàgbé ni èmi mọ̀ pé ìránṣẹ́ èṣù lẹ́yìn méjèèjì èmi mọ̀ pé èṣù ń rán yín wá sínú ìjọ mi láti wá tú ìjọ mi ká ni èmi mọ̀ pé èṣù ń rán yín wá láti wá díṣẹ́ Olúwa lọ́wọ́ fún mi ni torí náà ńkọ́. nǹkan tẹ́ máa ṣe fún mi mo yọ̀ǹda ẹ̀ ṣọ́ọ̀dà náà mo ọ̀dà sẹ́ mo yọ̀ǹda ẹ̀ kó kúrò nínú ilé mi báyìí mo tẹ̀ kúrò nínú ìjọ má jẹ́ kí n rí ẹni chọ́ọ̀chì mi náà má èṣù ní ẹ o èṣù ní ẹ o. pásítọ̀ ẹ wò sá mo ti tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ ẹjọ́ ẹ dáríjì mi dáàdi ẹ má tújọ ẹ ká báyìí dáàdi ẹ kárì kápọ̀ yíyẹ ló yẹ ni sá. kárì kápọ̀ ló yẹ ìwọ ní kárì kápọ̀ yíyẹ ló yẹ ni. ó ṣe ṣe ẹ kárì kápọ̀ kátúká òun ló ṣe ṣe ẹ ó yá jáde. ẹ jọ sá dáàdi. jáde kúrò mi. wọ́n ní o máa lọ jáde. Adéwọlé jáde nínú ilé mi má jẹ́ kí n rí ẹni chọ́ọ̀chì mi mọ́. ó dà tó o bá jáde ìjọ́kíjọ́ tó bá fẹsẹ̀ tẹ chọ́ọ̀chì báyìí gbogbo nǹkan tẹ ṣe tí lè fi jó wà tiẹ̀ gbogbo ẹ̀dá yìí ló máa bọ̀.
máa lọ jáde jáde. Oya tẹ̀lé máyé kéṣù yá mi lọ fún jáde. Ẹjọ́ lọ́dí yẹn lórí jì mí. Jésù gbà mí ayérayé Ọlọ́run èrí. ṣùgbọ́n kọlọ́jà máa ṣàfihàn àsìkò tá a ní lókè èèpẹ̀ ó fẹ́rẹ̀ pé ó. My dear, ayé wá ń bì báyìí. Bó ló lọ? Ẹ lọ múra ká máa lọ sí church náà. Báwo ló ṣe ń ṣe báyìí náà? Ó yẹ kí wọ́n lè understand nǹkan tó ń ṣẹlẹ̀. Mo explain everything fún ẹ náà. Kò sí nǹkan tí mo hide fún ẹ ní gbogbo ọ̀rọ̀ yìí. Èèyàn kan dédé pè mí ó ní pastor mo fẹ́ kó excuse me mo fẹ́ kó wá sí church mi wọ́n. Ok kí n mo ṣe kò rí nǹkan kan báyìí láti sọ pé nǹkan tó ṣe ni ó lè mi ń dòrò mọ̀ pé kí n excuse wọn. Ó wá túmọ̀ sí pé a ní lọ́jọ́sìn. Mo wá fẹ́ ṣe. Alágbòde kì í ṣèyàn bẹ́ẹ̀ o. Ó dẹ̀ dẹ́ mi lójú pé a lè dé church ń sin pé a fẹ́ jọ́sìn o wọ́n dẹ̀ ní ká jáde. But my dear èyí sọ fún mi pé tí n bá wọ church yẹn òun á disgrace mi. Ṣé kí n wá dé church láàárọ̀ ilé ní Sunday kó wá sọ fáwọn ọjọ́ pé ẹjọ́ pastor mbẹ́kẹ́ excuse me o ṣé ìyẹn ló máa wá jẹ́ dùnú mi ni. Mo láti mọ ara mi o ibi tó dẹ̀ dé ó mì pé ibi tọ́lọ́ ń fẹ́ kójọ dé ló ti dé ẹ̀. Ọlọ́run ti pè mí náà tẹ́lẹ̀ mo kàn ń ra mi mọ́ church ẹ̀ nínà. Ẹ ṣọ́ pé ipò náà ń pè yẹn ti sọ bẹ́ẹ̀ náà but ṣó dá yín lójú. Ọlọ́run ti pè mí ó ti pè mí kí n máa jíṣẹ́ tipẹ́ but mo kàn ṣáà ní kájọ máa ṣe pọ̀ kárìn kápọ̀ yẹ ló yẹ ni ó dẹ̀ ní nǹkan tó òun ò fẹ́ kájọ ṣe pọ̀ mọ́ nìyẹn kó di church ẹ̀ mú. Nǹkan tó yí owó bẹ̀ my dear gbogbo náà fà ẹ̀ sìn àwa náà máa ṣe tiwa wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Tó bá jẹ́ ẹnu lé ni mo ti bẹ̀rẹ̀ tí ẹ̀ mẹ́ta mẹ́rin wá tí mo ṣe àdúrà fún kọ́lọ́ tó pèsè ibi tó dáa fílẹ̀ jọ máa dùn láìpẹ́. Ó ṣọ́ àmà kọ̀ọ̀pù náà wọ́n sọ àwọn ọ̀rẹ́ bíi méjì èmi náà sọ àwọn tèmi méjì oní burúkú kó má kẹ́ nìkan mọ́ ni ní chọ́ọ̀chì yẹn náà sì kò ń ṣe kí n má jẹ́ èèyàn mẹ́ta mẹ́rin gbà á dẹ́ máa ṣe ní pálọ̀ wáyé wẹ́rẹ́wẹ́rẹ́. adájọ́ lẹ̀ nìyẹn. Àbí Ọlọ́run ti pè mí tẹ́lẹ̀ náà ṣe lẹ́yìn Musa sẹ́yìn táìm dẹ̀ ti dé nìyẹn kí n bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa ni. Wọlé yá lọ ṣe sìn náà díẹ̀ tí ẹ̀ kọ́kọ́ pa ọ̀rẹ́ ẹ̀ tì wọlé èsì ṣọ́ọ̀ṣì ọ̀sẹ̀ sílẹ̀ táwọn náà bá kú lẹ̀ ó dínkù rẹ̀. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun wọ́n máa rí báwa yìí ni ọ̀sìn títí dalẹ́ o. mọ́ra ọ̀rọ̀ yín ti níyànjú òjíṣẹ́ Olúwa ní lóòótọ́ àwọn aráàlẹ̀ ti sọ nǹkan tá a ṣe ṣé ẹ ti ní ilẹ̀ fúnra yín. Àti ẹ̀ ti níbì kan tó yẹ pé a ṣe manage bọ̀ èrò kan tí ì máa wá síbẹ̀ dáadáa ni. àkàkà ìlú àkàkà aládùúgbò ṣe máa wá díẹ̀. ẹ ì mọ̀. náà àti ìmọ̀ àkàtà kankan sórí ẹ̀ ni. ẹ kàn tá nǹkan bẹ́ẹ̀ àdúrà yín ti gbà bẹ́ẹ̀ bá lè ṣe tí àwọn alálẹ̀ ní ẹ̀ ṣe ẹ̀hún tẹ́ ṣe ọ̀pọ̀ ike màálù làálù. ike màálù. ike ẹ̀yìn màálù tó tóbi. ní ọ̀lẹ́ wa. máa dá Abatíọ̀ kí lẹ̀ tó ṣùgbọ́n lè rí mọ́ ilé dé. máa rí ike màálù l'Abatíọ̀. afa. Abatíọ̀ lágége ibi táwọn alápàtà ti ń pa màálù. ibi wọn ti ń pa màálù. bẹ́ẹ̀ ni sà. ìbẹ́ ń bẹ̀rẹ̀ lẹ́fẹ̀ẹ́ rà. náà ike màálù pọ̀ mbẹ́ ibẹ̀ náà ti ń pa àwọn alápàtà àwọn ọ̀dẹ̀ máa pẹ̀ wọ́n pa 200 1 million lójúmọ́ bẹ̀ so tó bá kàn ti débẹ̀ tó bá ti dóhùn fẹ́ ike màálù wọn kàn yọ ike bò kò sí wàhálà. kì í ṣe lékiri là ń sọ ẹni tí ó ra orí ahun tí ó rẹ̀ sí ahun odidi ahun ní ọ̀rà ẹ̀yin ọmọ pípẹ́ ẹ bá ro odidi màálù yìí ẹnukẹ́nu ò gbọ́dọ̀ jẹ́ ara tó bá kù. a máa ra màálù sá. bí a bá ra bí o ní 50 yẹn wà òkè la bí o ní 50,000.
kò lè ní kéjọ. bẹ́ẹ̀ ló ń fi ṣíṣe àṣànà ibi yọ̀ṣẹ̀ máa gún ké ni ike kéékèèké èrò kéékèèké ni ike ńlá èrò ya búra ni ẹ̀rá kéékèèké èrò kéékèèké ó lè wà. ó ti àfẹ́rò kékeré o àfẹ́rò kékeré àṣẹ tó bá ṣe máa ra ńlá tó máa tó bí ní 100 àbí 150. èmi ò fẹ́ mọ iye tẹ́ ra mi ìsàlẹ̀ ẹ̀kọ́ wá ẹ lọ rí rà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kérò ọ̀pọ̀ sí ni gbogbo àwọn ṣọ́ọ̀ṣì tẹ́ ń wò náà èmi tí mo parí iṣẹ́ fún àrí. ẹ wá ẹni tí ò bá mọ bí ẹgbẹ́ rẹ̀ gbé là yọ sáré ọ̀la kú ni o àwọn ṣọ́ọ̀ṣì míì ibi abẹ́ wa ń bì ní à ń ṣáṣí àwọn ṣọ́ọ̀ṣì míì ni o olójú ẹ̀ tó lọ ń pè nínú wọn o. sọdá nìkan tẹ̀ sọ ni pé àwa nìkan la gbọ́dọ̀ ra odidi màálù ẹ̀ kó ṣe bóyá lè báyàn pin bóyá èèyàn mẹ́ta márùn-ún lè pin màálù bóyá ká gbébi ké káwọn kan á lè ṣe ẹ́. à ń wíru ìwọ ọmọ ìmọ̀ ní mi là mí lò lápàdé gbogbo orú yẹn. Daddy láti jẹ́ kó wà economical sir tàbá lo ike yẹn lọ́dọ̀ tí tàbá ti fẹ́ ní ike yẹn part tó bá kù a lè pe àwọn oníṣúyà ládùúgbò wa bíi 4 kan ṣí àyọkù so a lè tún gádà owó yẹn. àwọn ṣúyà ṣáṣun mo lẹ́ẹ̀fẹ́ sí ni ṣáṣun ni mo fẹ́ ṣe àwọn ṣúyà máa lo màálù tó bẹ́ẹ̀ ni kì í ṣe ẹran àgbo mọ́ ṣọ àní màálù. ó dà sá wájú. ẹ wò ó Daddy máa fowó kun chiko. kò sí wàhálà Daddy. sọrí lẹ́yìn ìgbà bá yọ ike ẹ̀yìn màálù tán tí mo parí iṣẹ́ síbẹ̀ gbogbo ara tó kù yóò níbi tá a lọ rèé bò mọ́ bá a bá ti wá bo ara rẹ̀ mọ́lẹ̀ iye èdè tó bá bọ́ lára màálù tó jáde lára màálù iye èrò tí wọ́n máa wá ṣọ́ọ̀ṣì yín wá jọ ṣìnà. ẹni sọ̀rọ̀ gbogbo ẹ̀ ń dùn o àwọn aládùúgbò máa fura sí wa. ó ní tàn àwọn èèyàn ń lọ bí iṣẹ́ táyì tá a bá máa wọ ọbẹ̀ nígbà tí òdìdí ẹ̀rọ àfẹ́ ibi kéde a máa ṣe máa lọ́jà ibi ká gẹ́ bá ṣe fà. ó ti dáa ẹ ṣe lọ. ẹ mọ̀ wá jẹ́ ọpẹ́ torí tó bá ti ya eégún ọ̀ya ọ̀rẹ́. ẹ̀sán a máa bẹ̀rẹ̀ lẹ́nìí ni àwọn ọ̀rọ̀ màálù àti lẹ̀ ìwọ ẹlẹ́nu gbàǹdù ọ̀dà bàbá rẹ̀ nù ọ̀wá ìmọ̀ ó yẹ ẹ̀tẹ̀ dáadáa ẹ̀tẹ̀ mọ́lẹ̀ gbogbo oore yín tó wà lókè òkun tó wà ń lò wá gbogbo ẹ̀ ó dé ó ti tó báwọn ẹ máa gbé ẹ máa yọ lókè ẹyà àmọ́ ẹ wá gbọ́ torójúkójú ò gbọ́dọ̀ máa wò báyìí ẹ̀yà ìpẹ́ rẹ o ẹ wá ṣọ́mọ́ntì kẹ̀rẹ́ àárín àbí kẹ́ ẹ wọ́ gbogbo inú rẹ báyìí. Daddy mo sọ fún yín pé ó pọ̀ lọ́wọ́ wa ìwọ̀n bówó tó wà náà la fi ra màálù ayáwó kún gan ni kò síbi tá a ti fẹ́ rówó eléyìí o. ó ń dìdò eré ọmọdé ni ẹ tí ì mọ nǹkan tẹ́ ẹ ṣe yìí kọ́ṣẹ́ ìtókòlẹ̀ ẹ rí ìyanu. ẹ máa wo ẹ ti fi gbẹ́lẹ̀ fà gbé pọ̀ ẹ ti rán mi ń sẹ́nu ibi tẹ́ ẹ rí pé wọ́n jẹ dé wọ́n jẹ jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ àlọ́. ẹ jẹ́ àlẹ́. ẹ ṣe gan. Madam, ó yẹ at time. Pastor sì pè mí wọn láwọn èèyàn ti dé church rẹpẹtẹ in fact ó ní kékeré ní ìta náà pé èní tó jẹ́ Sunday àwọn expect ìrọ̀ táwọn rí wọ́n àyẹ̀ká ti débẹ̀ ó ní mo ṣe ń rọ̀ṣẹ́. ìyẹn náà nice. báwo ni ṣé mo wà right. ó wà òkè náà ṣùgbọ́n tí àwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí í san ìdá mẹ́wàá wọn déédéé. àánú ọ̀nà ṣé tipa ti suit mo mọ bí tí mo ti máa mú máa pe àǹtí mi Àjọkẹ́ lamẹ́ríkà wọn á bá mi ra wọn suit lọ́lọ́kan ọ̀jọ̀kan wọ́n á rí dàn ṣá lọ. ọkọ pásítọ̀. ẹ pẹ́ sọ̀rọ̀ alàgbà mo wà níbí báyìí lọ́jọ́ Friday tí ẹ̀ ń ṣe ìsọjí èmi náà mo wá mo wá ṣe àwọn àlàyé àwọn ọ̀rọ̀ kan fún yín wípé àwọn kọ́ńtrátì kan ti ń lé so àwọn kọ́ńtrátì yẹn kò bọ́ sí ẹ wá sọ fún mi pé ó ti bọ́ sí. ìṣòro ọjọ́ Friday. so nísìnyí mo wá ní pé kí wọ́n ṣàlàyé fún yín pé kọ́ńtrátì yẹn ó ti bọ́ sí. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. àwọn lè ṣàdúrà fún mi jọ. mo ti rántí alàgbà bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ nìyẹn torí pé ẹ ní ìgbàgbọ́ nígbà tí mo wá ń ṣe àdúrà fún yín ó mì pé ẹ ti gbà pé àdúrà yín ti gbà ẹ wò ètò wa bọ́ sí i kò ní bọ́ lọ́wọ́ yín mọ́. Congratulations sir. Thank you very much ṣe rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí ni pé mo wá ní pé kí wọ́n fi ẹ̀mí ìmoore hàn ṣọ́ọ̀ṣì yìí mo fẹ́ tuntun kọ́ fún yín dáadáa mo fẹ́ kọ́ dáadáa kó fún yín dáadáa kẹ́ ẹ lè vẹ́ẹ̀tẹ̀ kó dàbí àwọn ṣọ́ọ̀ṣì ńláńlá tó máa ń kọ́ sí Amẹ́ríkà yìí.
ṣọ́ọ̀ṣì wa yìí alàgbà ẹ fẹ́ dá sí ti Olúwa nípa pé kí ẹ bá wa. Church ilé ibi yìí gangan wọ́n máa kọ sókè. Bẹ́ẹ̀ni ma. Bí àwọn church tó wà l'Amẹ́ríkà alàgbà Olúwa tó ti dáwọ́ rí ọ̀rọ̀ yín kò ní padà bẹ́ẹ̀ o torí pé ọ̀pọ̀lọpọ̀ la ṣe fún tí ò sẹ́ni tó mọ̀ ẹ wá fẹ́ dá sí ti Olúwa ọdún ọmọ ní padà lẹ́yìn wa ẹkúnlẹ̀ kankan. Pastor, arákùnrin tẹ́ mú wá yìí ẹ ṣọ́ wípé a lè perform ṣá. Good question. Ṣẹ́rẹ́ tẹ́ ń wo yìí mo mọ̀ délédélé débi pé first born àbúrò dádì ẹ̀ bọ̀dá Mutairu àrọ̀ ni wọ́n ò lè rìn ẹsẹ̀ wọn ìkọ́gùn jù kan lọ so 9-11 la máa ń pè wọ́n 9-11 tó lọ́ọ̀gì yẹn ní 11 so wọ́n á ní òkè jẹ́ kí n tó lè ṣe nǹkan kan ní kíni wọ́n á pèsè kọ̀rọ̀ tó lè máa ṣe bí arọ irú ti bọ̀dá Mutairu ló ń lè ṣe ìgbà tó ti use mọ́ bọ̀dà ó yẹ kó mọ bó ṣe lè ṣe mo mọ̀ dáadáa mo dẹ̀ trust ẹ̀ kò kí n ṣọlẹ̀ kò dẹ̀ lè fọwọ́ jẹ bá a fàṣírí sí lọ́wọ́ á dúró lọ́wọ́ ẹ̀. Ok but kọ́ tí mo rọ̀ sí ni pé ṣé kò lè gbàbọ̀dé fún ìjọ ẹ̀ṣá bóyá káwọn èèyàn ti rere. mo gbé eré ìyàwó lẹ́pẹ́ wọn lè dá mọ kì í ṣe tán lè mọ oko Ìsẹ́yìn ni mo ti lọ mú wá. ok Ìsẹ́yìn ló. kì í ṣe Ìsẹ́yìn town gangan local government kan Ìsẹ́yìn ẹ̀ẹ̀kan ni mọ́tò ń débẹ̀ ní 5 days tó wá fẹ́ lọ sọ́jà. so ó jẹ́ bó ṣe jẹ́ kọ́ni mọ́tò. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kó perform kárí. ẹni kò ṣe kẹrin. kó perform kárí. bóyá dìde excuse me side one tí mo kọ ìyẹn ni kò kọ ṣé o sí kí ló dé tó máa ń gbàgbé nǹkan báyìí bóyá mi mo lè ṣe mistake lọ side 2 oh that's right move ṣe wo ṣe ní ìrànwọ́ ṣe wo move lórí ọwọ́ ti bí yẹn ṣe michael get ọwọ́ tí mo sọ pé gẹ́gẹ́ lásọ̀rọ̀ àríkójọ tarọ́ gan ṣọmọ páàrí èrò ló máa wà ó dẹ̀ pẹ̀ ká ẹsẹ̀ ní má fi fẹ́ lómi ń fasẹ́ o lásọ̀rọ̀ àríkójọ stay there pause bó ṣe wà ẹ̀gọ́ ni kò dúró ṣe ti rí structure ẹ̀. ok alàgbà you can go and sit down. ara ti rú ẹ wait kì í ṣe pé bí wọ́n ti ní kó jókòó ẹ̀ wá kàn ní gẹ́gẹ́ lọ́hùn-ún ó bá nǹkan jẹ́ ni o. no ẹ láti kọ ní timing o. no o mọ̀ pé tó mọ̀ pé church wa gùn wọ́n lè jẹ́bi tó a ti máa gbé movement yẹn máa long. anywhere sir. Pastor bọ̀bọ̀ yìí ẹ ní láti get costume fún because mo ṣe ń wọ̀ ẹ́ ó ti túṣu sí nǹkan tá a fẹ́ tí láti get ankara fún. kò láṣọ gidi náà ẹ múra ilé ìfún ẹ múra fún bíi kòtàngóra ankara tó kó wáyà náà ló máa lò lóògùn ankara ó lè lò àwọn bí ẹgbàá ń ṣe kínní yẹn. so tó bá ń bọ̀ bó ṣe máa múra nìyẹn ìyẹn dúró bẹ́ẹ̀ alfa. mo ti wá bá yanjú ọ̀rọ̀ olówó dé kí n lè sọ ọ̀rọ̀ owó ẹ̀ olóhùn máa gba. Pastor alàgbà excuse wa ẹ dúró de wa ní sá àpẹ wọn lọ security ń bẹ. Pastor kí ló dé tẹ́ ṣe báyìí ẹ fẹ́ máa ti ojú oníkà mẹ́sàn-án ká ni á lè máa discuss price ní ìṣẹ́jú àwọn tó ń bá wa ṣiṣẹ́ náà. ṣé pé báyìí fẹ́ sọ̀rọ̀ owó yẹn ò dá lójú ẹ̀ owó tó fẹ́ gbà náà ò pọ̀ rémi tí mo ti wọ́ọ̀ṣì orí ẹ̀ ọmọ tí ò rówó rí tó kí n àmà lábẹ́ ìlú fẹ́ gbà ẹ̀kan ògo lórí ẹ̀ ti burú ẹ̀ máa gba 50,000 per church or per service or per miracle. 50,000 ní tókì. ẹ̀mí yénu máa ní akájú lè ojú ẹ̀ náà wò bí ojú àánú ní òye náà sí. ẹ kò sí wàhálà á ṣẹ́tù yẹn. ẹjọ́ madam mo ṣàkíyèsí ọ̀rọ̀ tẹ́ sọ sí ó dàbí ìgbà tẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olólédè nígbà tẹ́ dárúkọ àwọn giant
guru ọ̀dọ́yẹn of industry olè. èmi nísinsìnyí. Anini àti Oyenusi. Pastor ẹ máa rí robẹ́ o ṣe rí sweetheart mi bó ṣe wà ọmọ ọ̀wọ́ ni tó bá dẹ̀ ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan ó máa ń sọ èdè ọ̀wọ́ yẹn dẹ́ṣẹ́ rí ẹgbẹ́ ọ̀rọ̀ Oyenusi ní tó ń sọ ni pé máa yìí bẹ́ẹ̀ ṣe dákọ̀ 50,000 yẹn ó yà lẹ́nu wọn pé máa máa lóòótọ́ gan pé káláwọn Oyenusi nǹkan kan ni wọ́n máa fẹ́ jẹ lára èèyàn ní tó ń tẹ́ àti sọ ni pé nílùú tiwọn ṣe rí olè yẹn náà ń pè ní olóòótọ́ èèyàn ẹtí yẹn tọ́wọ́ sọ pé èèyàn lóòótọ́ wọn á pè ní olè bọ̀ nílẹ̀ Yorùbá wa mi olóòótọ́ náà ń pè. ẹ má lo fèmí mọ́ dédé yín bá jọ speaking tongue ẹ má lo fèmí ẹ sọ̀rọ̀ Yorùbá gan kí n understand. kì í wá ṣẹjọ́ mi gbá inú kí mẹ́jọ máa lè. Ọlọ́run kì í ṣọ máa lè àwọn kankan simple tó bá sọ kẹ́yìn náà fi làkàyè gbé. dédé inú ìyá mi yóò máa bọ́ sí mi. tó bá jẹ́ pé ẹ sọ pé a máa ṣe rìásà speaking tongue máa accept máa mọ̀ pa ṣe wà lórí deal. Okay, pastor. ẹ máa wọlé. èdè olè kò sẹ́pọ̀nlé kankan bẹ̀ àfi bẹ́ẹ̀ ṣe wá sọ pé ọ̀rọ̀ olólè dédé nílùú tí ó ti yé mi. mo ní kẹ́ ẹ má tún ní pìtì ẹ̀ tún sọ. nǹkan tó sọ ni pé olè ẹni àpọ́nlé náà lò fún pé èèyàn gidi náà lò fún lọ́dọ̀ tí wọ́n nìyẹn. ẹ má lò fẹ́ mi. now n tí mi fẹ́ sọ ni pé a lè fún ju 10,000 naira per program. 10,000 lè máa sọ fún ọmọ tó yẹ pé àjọbí làárọ̀ ń lé wọn ètò ìbò wò kì í ṣàrọ̀ mo fẹ́ tó gbé yẹn yóò rí pé ó perfect ni. má dùn yẹn jẹ́ o. mo kẹ́ràn. má dùn yẹn jẹ́ o. Anyway nǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa fún ní 15 and travelling wà ń bẹ́ẹ̀ a máa fún ní travelling allowance everything yẹn á tún. 15,000. wọ́n bá sọ but data ṣé wọ́n máa ní promotion nǹkan tó lè ọwọ́ àárọ̀ ti eléyìí tabadàkùrẹ́ ó lè jọ tọ̀ láàárọ̀ tó máa gbé wáyé. So ala pastor ya bu wala ma dun ni ya je o ma dun ni ya je ata to ni you shall like speaking to me. aje eje owo ni ẹ̀yin òbí yọ̀ wọ́n ọ̀rẹ́ ẹ̀já tó lè ẹ̀jẹ̀ ìgbóni ara ń lò ní èèyàn máa lè tẹ̀sí ni. kò sọ́nà mìíràn tó lè gbé wa délé tábà ń jádùn bá ń jẹ kó wá. àmín Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. hallelujah. Praise the Lord. hallelujah. nígbà yìí àsìkò iṣẹ́ ìyanu ni a wà. This is the time of miracle. ẹ ṣí ọkàn yín payá láti bá Olúwa Ọlọ́run alààyè pàdé nísinsìnyí. ó ṣé o bàbá ó ṣé o Jésù ó ṣé o bàbá ó ṣé o Jésù kí ni wàá ti sọ oore rẹ̀ kí o ti pọ̀ tó láyé yìí ẹgbẹ̀rún àwọn kò tó fún yìí rẹ̀ ó ṣé o bàbá ó ṣé o bàbá ó ṣé o Jésù kí ni wàá ti sọ oore rẹ̀ kí o ti pọ̀ tó láyé yìí ẹgbẹ̀rún àwọn kò tó fún yìí rẹ̀ ó ṣé o bàbá. Praise the Lord. Praise the living Jesus. It's the time of miracle. By Pastor Miracle himself. In this world is uncomparable pastor. Bí ẹ̀mí ẹ̀ sí iwájú Ọlọ́run, gbogbo òkè ìṣòro tó bá ní, Ọlọ́run á sì sọ di pẹ̀tẹ́lẹ̀ fún un. Kókó ìdágẹ́jẹ́jẹ́rẹ́ iṣẹ́ ìyanu fẹ́ bẹ̀. Praise the Lord. ọmọ ìgbàlà kí hallelujah. hallelujah. Praise the Lord. hallelujah. ẹ ò sí ń bí. You are not here. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Pastor, ẹ wò mọ níṣòro gidi gan. I have a problem. Sickness. It
trying to call our mother sickness, but it's dickness. Sickness pastor That we should beg our father in the Lord. Elijah, láti bí ẹgbẹ́ àtúntò primary 6. Since he has been in primary 6. Elijah. Elijah. His name is Elijah. School by. When he left the school, he went to the Masquerade Festival. The name of the Masquerade is Olojugbo. They now beat him with the juju ring. Magic ring. I spent a lot of money. Now said there is one pastor called Pastor Miracle. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Please, Everybody should be seated. please tell him not to talk too much. Wọ́n ní kí ẹ má sọ̀rọ̀ jù bàbá, ẹ farabalẹ̀ kẹ́ gbóhùn pásítọ̀ wa. Nǹkan tí mo bá ń bí léèrè ni kí ẹ máa dáhùn. Answer me according to my question. Take it easy, please. Kí ni orúkọ ọmọ yín? What is the name of your son? Elijah. His name is Elijah. 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 Ṣó ní ìgbàgbọ́? Do you have faith? He talk, but we don't really understand the language. He said, Please tell this man please to give a chance. Bàbá wọn ní kẹ́ má sọ̀rọ̀. Pastor ń gbọ́ gbogbo nǹkan, iṣẹ́ ìyanu ti bẹ̀rẹ̀ bàbá. Please, Baba. Oh, Baba. Sir? Bàbá. Ṣé ọmọ yín ní ìgbàgbọ́? Ó ní ìgbàgbọ́. Ṣé o ní ìgbàgbọ́ pé tí a bá fi àdúrà jagun fún ẹ, òkè ìṣòro á di pẹ̀tẹ́lẹ̀? He said, do you have belief that if the pastor pray for you, your problem of mountain or mountain of problem will come down to the grass level or last level? Mister, sir? please take it easy. Is it grass level or last level? It's okay like that. All right. O ní ìgbàgbọ́ pé Jésù á ṣe ìyanu nínú ayé ẹ ní àṣà. Do you believe that the Jesus will do wonder in your life? His father said he has a faith, but we don't really understand his son's voice. Let us pray. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. In the name of Jesus. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa Ọlọ́run ìyanu o. Almighty God. Ọba tó dá ayé tó dá ọ̀run. Oh Lord. Please move back. Leave the victim alone. Leave the victim alone, please. Please. This wonder is going to happen, please. Please, please. Move back. Not sickness, a sickness. Okay. Praise the Lord. In Jesus' name I pray. Oh my God. To the Father. Ọlọ́run ìyanu alágbára ìyanu. Almighty God. Ìyanu fẹ́ ṣẹlẹ̀ nínú ayé ọmọ rẹ̀ Let's tonight. Ọlọ́run ìwọ ló ní ká máa sọ pé ìwọ yóò máa gbẹnu wá sí àṣẹ. Almighty God, the Creator. Ìránṣẹ́kùnrin rẹ̀. This gentleman. A ò bí bẹ́ẹ̀. We did not born him like this. A ò bí bẹ́ẹ̀. We did not born him like this. Nígbà tó wá dé. When he brought to the world, Ìṣòro ayé kọlù. he started misbehavior, misattitude. A ò bí bẹ́ẹ̀. We did not born. A ò bí mọ́ sẹ́ẹ̀. We did not born him like this. Wà á rìn ní àṣálẹ́. Ọba tó dá ayé tó dá ọ̀run. Ìránṣẹ́kùnrin rẹ tó wà nínú ìdè yìí mo fẹ́ kó tú sílẹ̀. Mo fẹ́ kó tú sílẹ̀. Mo fẹ́ kó tú sílẹ̀. Tú sílẹ̀. Move back. Leave him alone. Just leave him alone. Now everybody please move back. Move back please. Now leave him alone. Elijah. Baba please keep quiet. Move back. Ẹ padà sẹ́yìn, ẹ má súnmọ́. Iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ bàbá. Come here. Bàbá ẹ bá mi mọ́. Okay. Iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Cheers. Elijah. Please. Elijah dìde. Get up. Dìde. Bàbá. I said stand up. Abẹ́ ni kò dìde. Elijah dìde. Friends, you stand up. Easy. Easy. Dìde. Elijah dìde. Dìde. Gently. Dìde. Gently.
ní kẹ́ fi sílẹ̀. Ọlọ́run ní kẹ́ fi sílẹ̀. Elijah. Dúró ní orí ẹsẹ̀ rẹ méjèèjì. Ó ní kó dúró dáadáa sórí ẹsẹ̀. Oya, look at me very well. Ó ní kó wà wọ́n dáadáa. Move further. Rìn síwájú ọ̀dọ̀ mi. Oya, walk. Oya rìn. Walk. Rìn. Rìn. Wọ́n ní kó ṣọwọ́ ẹ báyìí. Ṣọwọ́ ẹ báyìí. Wọ́n ní kó jump. ẹ ṣe kìdí gan ẹ wo ẹmí mi ṣéǹjì rẹpẹtẹ láì máa mánéjì ilé ìgbé sickness máa padà wà lẹ́yìn tí. Please baba. I will save our mother later. Hold on. Ó máa ṣe o. Arákùnrin ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ la fi fún ni. Yes. You can go. ẹ jáde kọ máa ròyìn fáyé máa ròyìn fún kú máa ròyìn fáyé. ẹ gbàlẹ́. Madam, kí ni nǹkan tí ẹ fẹ́ kí pastor ṣe fún mi? What do you want the pastor to do tonight? Ẹjọ́ ìṣòro kan tí mo nínú ayé mi rèé. Oh, this is the only problem I have in my life. Àtijọ́ tí màmá wa ti kú. Since we have lost our mother, Mo ti fojú yìí ríran mọ́. we have been nursing these stupid eyes. Kò síbi tá a gbé dé. We have carried her all around. Ilé tí màmá wa fi sílẹ̀ fún wa. The only house that our mother left behind, Pásọ̀ àti ìta lórí ojú. we've sold it because of these eyes. Kò sí kankan mọ́ sórí àmọ̀jẹ̀ gbé We wá. have today we have nothing. Àtàgbọ́ pé gbàlá ń ṣẹlẹ̀ bíbẹ̀ ẹ fi gbé wá síbí pásítọ̀. Then when we heard that there is one pastor called Pastor Miracle, that is why we've been here tonight. Madam, Madam, ẹ má sọ ẹkún mọ́. stop crying. Àní kí ẹ nu omijé yín. Remove your tears. Ní ìwọ̀n ìgbà tí ẹ̀yin ti dé orí ilẹ̀ yìí. Now since we have been here, we have been touching this ground. Wọ́n máa bá yín pàdé. God will miss. Ojú yóò sì là. This eyes will open. Olúwa béèrè lọ́wọ́ yín. God will answer. Ǹjẹ́ ẹ̀yin ní ìgbà? You have the faith. Ẹ nu omijé yín nù. Please clean your tears. Can somebody please shout hallelujah? Arábìnrin, Please, madam, ẹ yọ ẹ̀gbẹ́ ojú ẹ̀. remove the stupid glass. Oh, no, the dirty glass. Arábìnrin, Madam, kí ni orúkọ àbúrò yín? what is the name of your sister? Dúpẹ́. He said Dúpẹ́. Your name is Dúpẹ́. Orúkọ ẹ jẹ́ Dúpẹ́. Bẹ́ẹ̀ni sá. Dúpẹ́, Dúpẹ́. ṣé o ní ìgbàgbọ́? Do you have faith? Ní gbàgbọ́ sá. O ní ìgbàgbọ́ Yes, wípé tí a bá ṣe àdúrà fún ẹ òkè ìṣòro ẹ á di pẹ̀tẹ́lẹ̀. Do you have faith that if we pray for you, your mountain of problem or problem of mountain will now come to the ground level of... Pastor, Sir, you have to take it one by one. I'm just taking it grass level or last level, sir. This is why I'm saying, sir. Okay, thank you. All right. Dúpẹ́, Dúpẹ́. o ní ìgbàgbọ́ wípé tí a bá ṣe àdúrà fún ẹ lálẹ́ yìí ojú ẹ á là. Your eyes will open tonight. Let us pray. Dàgbàdúrà. In Jesus' name I pray. In the name of Jesus. Someone is coughing here. What? Somebody is coughing. What is your own business with that? We must tell you the everything. I don't need that information. All right. Sorry. Please, Pastor, please. In the name of Jesus. Yes. Àsìkò iṣẹ́ ìyanu rèé by Pastor Miracle. Please silence and concentrate with your God. This is the time of miracle. Please. Ẹ tún sẹ́yìn fún nìkan sílẹ̀. The miracle is now going on. Please put your mind on the Lord and concentrate with the Almighty God.
Only uncomparable pastor Jehovah. Please, hold on. Ọlọ́ ti tó ẹ dákẹ́ jẹ́jẹ́. Ọlọ́run ṣe ìyanu lọ́wọ́. Dúpẹ́, can you see me very well? Jẹ́ orí mi dúpẹ́. Ojú ń ta mí. The eyes is opening or is coming. She said that. Yes, she said it. La ojú yẹn dáadáa. La ojú ẹ dúpẹ́. Ṣé o rí mi dáadáa? Did you see me? Kí ni mo wọ̀ yìí? What did I put on? Dúdú ni. She now said black. What color is this? Funfun ni. Praise the Lord! Gloria.